Ẹ káàsán, ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Gbogbo àwọn ọmọládé, àwọn ọmọ kóòtù òjíire, a dẹ̀ kú bó ṣe ń lọ ní orílẹ̀-èdè wa location 419 tí a wà yìí. Mo bá wa gbà á ládùúrà wípé a à ní ṣìrìn, bẹ́ẹ̀ ni a à ní tẹnugbó bí ọ̀wọ̀ lágbára Ọlọ́run. Àwọn nǹkan tí a fẹ́ jẹ́ kó máa yé wa ni wípé ìlú wa tí a wà yìí, orílẹ̀-èdè tó jẹ́ pé ẹ̀mí àwa tí wọ́n ń darí kò jọ wọ́n lójú, tẹranko jọ wọ́n lójú lọ. Tẹ bá wo Katsina àti Kwara State, ó lé léèyàn 200 tó kú. Ní Kwara State nìkan, àwọn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí tó jẹ́ pé wọ́n fi ẹ̀sìn bojú tó jẹ́ wípé ilẹ̀ ná fẹ́ gbà, kò lè ju ọwọ́ àwọn Fúlàní yìí náà lọ. Àwọn ló fẹ̀sìn bojú, tán yìí fẹ̀sìn tan àwọn ọmọ aládé kan tí wọ́n pa àwọn èèyàn dànù. Èèyàn 170 ni wọ́n pa dànù. Tẹ bá wo àwọn WhatsApp káàkiri, ẹ máa rí àwọn èèyàn tí wọ́n dá ẹ̀mí wọn légbodò. Kẹ́ lè mọ̀ pé àwọn people yìí wọ́n sá sábẹ́ ẹ̀sìn láti máa hùwà burúkú ni. Ilẹ̀ ni wọ́n fẹ́ gbà. Wọ́n fẹ́ máa pàṣẹ gbogbo ilẹ̀ tí a ní lórílẹ̀-èdè yìí, gẹ́gẹ́ bọ́n ṣe pa àwọn Haúsá tí wọ́n fi ẹ̀sìn gbé wọn mọ́ra, tó jẹ́ Fúlàní òun ni ó di emir wọn, tó jẹ́ pé Fúlàní ló ń control gbogbo ilẹ̀ Haúsá. Òun ni wọ́n tún bẹ̀rẹ̀ yìí o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń sọ wípé ẹ jẹ́ ká gba òmìnira ilẹ̀ bàbá wa, ẹlòmíì á máa sọ wọ́n fẹ́ dájà lẹ̀ ni. Ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilẹ̀ Haúsá nìkan ni gbogbo àwọn ìwà ìbàjẹ́ yìí ti ń ṣẹlẹ̀? Kò dé ìpínlẹ̀ Kwara. Nígbà tí sẹ́ríkí Haúsá Fúlàní tí ìyẹn náà tó bẹ́ẹ̀ nílùú Ìgàngán lọ́yọ̀ọ́ state, tí wọ́n tètè kárámọ́ tó lọ sí Kwara, ó rí i pé ọwọ́ ilẹ̀ Yorùbá bí kò kí ń ṣe ilé wọn, wọ́n kúrò lógùn state. Wọ́n wá kúkú wá wò pé Kwara ṣe báwọn ti gbà á tẹ́lẹ̀ látayé Àfọ̀njá, wọ́n kúkú wá sọbẹ̀ dílé. Gbogbo wọn tán lé káàkiri yẹn, àwọn ló lọ gang up tí wọ́n hùwà báyìí. Àwọn àdẹ̀gá àwọn kan tó sì ń gbé ẹ̀sìn lé orí, a ní ká má ṣẹ̀sìn o, ṣùgbọ́n ẹ jẹ́ kí ẹ̀mí ara wa, ẹ jẹ́ kó jọ wá lójú. Ẹ jẹ́ kí á kúrò lóko ẹrú, because ọmọ aládé ni wá, a kì í ṣe ọmọ ẹrú. Ẹ̀mí tó ń ṣòfò ní ìlú yìí lójúmọ́ kò kí ń ṣe kékeré, kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Torí àwọn tí wọ́n ń ṣe olórí lé wa lórí, ẹ jẹ́ bá wa share program, ẹ bá wa pín káàkiri. Ẹ jẹ́ bá wa share program, ẹ bá wa pín káàkiri. Ẹ̀mí àwa ènìyàn kò wá jọ wọ́n lójú mọ́. Wọ́n sọ ẹ̀mí èèyàn, wọ́n sọ di kite. Wọ́n kàn ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ nípa ẹran. Àwọn èèyàn tó pa yìí ní ìsìn 170. Kí ló máa ná ṣe fún wọn? Tó bá ṣe pé wọ́n dọ́gbọ́n fẹ́ fi ẹ̀sìn yẹn, wọ́n fẹ́ fi conquer gbogbo àwọn ìlú, kó jẹ́ wípé àwọn bandit ló máa rule. Nígbà tágbára bá túbọ̀ wà lọ́rùn ará bí ìsìn, wọ́n á gbàjọba bíi Taliban, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa dà wá láàmú. Ṣé ìgbà yẹn la máa ní àìṣẹ̀ fẹ́ sá eré? Torí ẹlòmíì kò kàn mí ni. Ẹlòmíì á ní ẹ lórúkọ Jésù Ọlọ́run má jẹ́ ó dọ́dọ̀ mi. Ṣáwọn tí wọ́n lọ ń kó ṣọ́ọ̀ṣì lọ́gẹ, ṣé wọn ò mọ Jésù ni àbí wọn ò mọ Ọlọ́run? Torí ẹ̀, ikú tó ń pa ojú gba ẹni, òwe ló ń pa fún ni. Ẹ jẹ́ kí a jí, ká má sùn, ká jí gìrì, ká ṣí ọpọlọ wálẹ̀, ká jẹ́ ká rántí ọmọ ẹni tá à ń ṣe, ká mọ̀ nǹkan tá à ń ṣe. Àwọn èèyàn tí wọ́n ń pa yìí ó ti pọ̀ jù. Èèyàn 170 lẹ́yìn lọ́jọ́ kan náà, láì ṣe pé wọ́n pa màálù àbí wọ́n pa mosquito
àbí wọ́n pa èkúté ilé. Àwọn eléyìí wọ́n pààyàn wọ́n pàdún tiwọn ó le jù àwọn yẹn lọ o. Tí kò bá ń ṣe pé wọ́n ní nǹkan tán ń wá, kò ń ṣe Ọlọ́run làwọn eléyìí ń gbèjà. Àwọn eléyìí fẹ́ gbalẹ̀ ni. Òun la ṣe sọ pé ẹ jẹ́ ká dá dúró, ẹ jẹ́ á dá dúró. Kó má jẹ́ Taliban ni wọ́n máa darí wa lórílẹ̀-èdè tó bá yá. Tẹ́ bá délẹ̀ Haúsá, Fúlàní ni. Bẹ́ẹ̀ délẹ̀ Yíbò, Fúlàní ni. Bẹ́ẹ̀ dé Akwa Ibom, Fúlàní ni. Bẹ́ẹ̀ dé Ebonyi, wọ́n tẹ̀ lọ pa àwọn èèyàn l'Ebonyi ní àárín ọ̀sẹ̀ tó kọjá yẹn náà. Ó lóye èèyàn tí wọ́n pa ńbẹ̀ ní Ebonyi tí wọ́n dáná sun ilé àwọn èèyàn. Òun ló tún ṣe nípínlẹ̀ Kwara. Ṣé ìwà yẹn kò stop? Ṣé ló tún peléke sí ìwà ìbàjẹ́? Wọ́n peléke sí lára wọn. Wọ́n pa àwọn èèyàn ní Ebonyi State, Benue State, àwọn náà ló ń pààyàn ńbẹ̀. Ní Benin, àwọn náà ní Edo State, Ondo State, àwọn ní Ogun State, àwọn ní. Kí ló dé? Lóòótọ́ àwọn ọmọ ìlú tó jẹ́ lẹ́bọ̀dì díẹ̀díẹ̀ wà nínú wọn. But ṣé Fúlàní nìkan ló wà ní gbogbo orílẹ̀-èdè ni? Àwọn ló ń dà wá láàmú. Bẹ́ẹ̀ la dẹ̀ máa rí àwọn kan náà torí wọn pé torí wọ́n bá wọn da màálù débi pé táwọn máa protect wọn, táwọn máa gbèjà wọn. Wọ́n á ní Fúlàní ilé òun ṣe kinní. Ṣé Fúlàní tó bá máa pa èèyàn ṣó máa kọ́ sórí ni? Kò lè kọ́ sórí náà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa torí pé a gbẹ́sìn lórí, a gbé kinní kan, a bójútó nǹkan tó yẹ ká bójútó. Ẹ̀mí àwọn èèyàn kò jọ àwọn eléyìí lójú. Àwa fúnra wa gan ẹ̀mí wa kò jọ wá lójú torí à ń fi iná sórí òrùlé sùn. Tẹ́ bá dé gbogbo àwọn bólà wa báyìí sìn, gbogbo ibi tán dalẹ̀ sí àwọn ló ń gbé bẹ̀ tán gbogbo ẹ̀gbẹ́ títì tó jẹ́ express àti láàrin ìlú gbogbo bẹ̀ ló ń sùn. Wọ́n á náà wọ́n ń ṣake, wọ́n ń ṣarin. Ṣó dẹ̀ dìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí í ṣe ibi fún wa ká tó mọ̀ ọ́ lọ́rùn? Ọba ẹ̀mí ó ti gbàjẹkújẹ, kò lè bá wọn sọ̀rọ̀. Àwọn ẹ̀mí wọ́n ti fi màálù ra iye wọn. Àwọn ẹ̀mí owó wọn ti fi ra iye wọn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Àti baálẹ̀ o, àti ọba o, àti olórí tún gbogbo wọn olè, ojúkòkòrò ń pa everybody kú. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Orílẹ̀-èdè tó jẹ́ wípé orílẹ̀-èdè bàbá wa ni ká tún wá máa ṣerú ńbẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ bàbá wa. Àwọn ọmọ aládé, àwọn ọmọ kóòtù òjíire, àsìkò yìí ò sí fásìkò ọ̀tẹ̀. Àsìkò tá gbọ́dọ̀ múra, tá gbọ́dọ̀ gbógun ti ìwà ìbàjẹ́, ìpaniṣòfò. Ojoojúmọ́ ìpanilọ́nà tó lẹ́tọ̀ọ́ ó ti pọ̀ jù. Ìpanijayé ó ti pọ̀ jù. Wọ́n ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò lójoojúmọ́. Ẹ̀jẹ̀ tó ń ta sílẹ̀ ó ti pọ̀ jù. Ṣé ìpínlẹ̀ Kwara nìkan ni gbogbo ẹ̀yin àáfàá fèsì yẹn kẹ́ ṣe wáàsí fún àwọn pípù yìí? Ẹjọ́ tó kàn yín òun lẹ̀ ń dá sí lórí social media. Pàtó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tó wà lọ́rin yẹn náà ìran Fúlàní ni wọ́n. Àwọn ẹbí wọn náà ló ń ṣèkà. Àjẹ́ńdà wọn náà ni òun ni wọ́n ń ṣe. Gbogbo àwọn ọmọ ìgbómìnà gan wọn ò sọ̀rọ̀, wọn ò pariwo. Torí ẹ̀ ọ̀rọ̀ dé tó fọ́mọlúàbí tó bá dé ní àdó dídí. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó sú yín láti máa ṣàtìlẹ́yìn tó nípọn fún iléeṣẹ́ Koiki Media. Ẹ bá wa ṣe àtìlẹ́yìn tó nípọn fún iléeṣẹ́ yìí. Ẹ bá wa ṣe àtìlẹ́yìn fún. Lágbára Ọlọ́run, ilé ẹnì kọ̀ọ̀kan wa kò ní dá o.